Satainment TV, your #1 birthday arena. Mi odò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìgbà adé mi fi yẹmi lómi kí o àbíkẹ́ tèmi tọpẹ́ tèmi tayọ̀ tèmi tó jó tèmi tó re tèmi tó wó tèmi tọpẹ́ máa wọlé máa rọra ọmọ lágálágá olóríire ọmọ ọ̀rẹ́ mi gidi Àjọkẹ́ Adé Ẹ̀gbá nílé ọmọ Lísàbí ní tẹ̀lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ orò tí ń kún, ọmọ orò tí ń kún, ọmọ orò tí ń kún, ọmọ orò tí ń kún. Ọmọ orò tí ń kún wòmú 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 wòmú. Ẹ láìkíní, mo ní ká forò léyìn hàn mí. Ẹni ń gúnyán funfun lálẹ́, mo gun ẹni roka mẹ́ni jọjọ, mo rò ó pẹlẹbẹ igi làwọn baba ńlá baba rẹ̀ gbélé lọ́wọ́. Ó tún dára ẹ̀kẹ́jì ẹ̀wẹ̀ ẹ̀tún ní gúnyán funfun lálẹ́, mo gun ẹ̀tún ní roka kan mẹ́ni jọjọ, mo rò ó pẹlẹbẹ igi náà lẹ́tún gbélé lọ́wọ́. Ìgbà tó wá dára ẹ̀ta ẹ̀tún ní gúnyán kan funfun lálẹ́, mo gun ẹ̀tún ní roka kan mẹ́ni jọjọ, mo rò ó pẹlẹbẹ igi náà lẹ́kúkú gbélé lọ́wọ́. Ọmọ oró pagi oró pọ̀pẹ̀ oró tí pápá gùdá débi bí olúwa fòkú ìlú yín mọ gẹ́gẹ́ ní jólúmọ́ bàbá kì í títí tí orin náà fi ń kọ́ náà fi ń wí pé. ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀yin ọmọ Olúmọ dòdò ẹ̀dá ẹ̀ ó yàyà ẹ̀yin ọmọ Olúmọ. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.